lọ́jọ́ náà lọ́hùn gbogbo wọn á máa wò ó ń sìn níbi tí ọ̀rọ̀ òmìnira ọmọ Yorùbá dé. Níbi tí ọ̀rọ̀ òmìnira ọmọ Yorùbá dé ọ̀pọ̀lọpọ̀ á máa wò ó nísìn pé bọ̀bọ́ ẹ̀ dẹ̀ ń pariwo ìró arákùnrin dẹ̀ ń pariwo nígbà ẹ̀ lóòótọ́ à á wò ó bíi pé eré gélé ló ń ṣe. Olódùmarè ọba àlékè ọlá tó bá pani ní àṣẹ pé kí ènìyàn ṣe nǹkan kí ènìyàn ṣe nítorí pé tó bá rán ẹ ó kàn jórí ọ̀fẹ́ ni àìmọye àwọn tó lè pè jáde tó lè rán tó bá jàjà wá pè wọ́n kó wá rán ẹ pé kó máa polongo òun ìwọ wá sọ pé nǹkan míì ń dí ẹ lọ́wọ́. Ìdí nìyẹn tó jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá nínú jíjẹ́ mi mò ń polongo vision 2026 through 2030 to 31 nínú àìríjẹ́ mi mò ń polongo 2026 through 2030 to 31 nínú àárẹ̀ mò ń polongo vision 2026 through 2030 to 31 nínú ìlera mò ń polongo vision 2026 through 2030 to 31 nínú ìfẹ́ mò ń polongo vision 2026 through 2030 to 31 nínú àìnífẹ̀ẹ́ mi táwọn ènìyàn ní mò ń polongo vision 2026 through 2030 to 31 nítorí pé àwọn ẹni ìkọjá lọ àwọn tí àná tó lódùmarè rán níṣẹ́ bẹ́ẹ̀ náà làwọn ènìyàn ṣe ṣàtakò wọn tí wọn ò gbà sí wọn lẹ́nu ọ̀ǹtìgbà tí ọjọ́ náà dé torí kọjá lọ ọ̀ǹtìgbà tí ọjọ́ náà dé ni wọ́n ṣẹ̀ wá rí i pé lóòótọ́ olódùmarè ló ń sọ̀rọ̀ àmọ́ tó lódùmarè bá ń sọ̀rọ̀ ó máa ń sọ ọ́ síwájú ìdí nìyẹn tí àwọn ènìyàn máa fi ń woṣẹ́ olódùmarè bíi pé ṣó wàá lè ṣẹlẹ̀ nígbà ìkún omi tó lódùmarè sọ fún Noah pé kó lọ kan ọkọ̀ àwọn ènìyàn ń wò ó lọ́jọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ wọ́n wò ó lọ́jọ́ náà lọ́hùn bí ẹni pé aláìníṣẹ́ rádaràda ló ń ṣe ládùúgbò oníṣẹ́ ti lọ bí iṣẹ́ òun lòun kan ọkọ̀ àmọ́ wọ́n ti gbà tí ọjọ́ náà dé tí ọjọ́ ìkún omi dé ni àwọn ènìyàn ṣẹ̀ tó rí ọ̀pọ̀lọpọ̀ ló wá ń kan ọkọ̀ lọ́jọ́ náà pé even though say to die minute hour tí kinní máa ṣẹlẹ̀ àwọn ènìyàn tí gbàgbọ́ wọn ò rẹ́dí ẹ wò gbà tí Noah ti ń polongo ẹ wò gbà tó ti ń polongo